ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ máa kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko àti lẹ́yìn òde pátápátá ẹ jẹ́ máa kí yín wípé ẹ kú dédé àkókò yìí ẹ káàsán ẹ kú òwúrọ̀ ẹ kú rọ̀lẹ́ ẹ kú ìyálẹ̀ta ní gbogbo tẹ̀tí náà fún ni láti máa wò wá lórí ìkànnì olómi ọgbọ́n TV lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ YouTube yìí ojú tẹ fi ń wò wá òní fọ́ bẹ́ẹ̀ sì rí tí tẹ fi ń gbọ́ wọ̀ nídìí láṣẹ ọba mi òkè àníròhùn gbèsònà bí ó ṣe bí ọmọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì olómi ọgbọ́n TV yìí ẹ má gbàgbé ẹ bá wa subscribe sórí ìkànnì yìí àtẹ̀yin tẹ́ ti ń darapọ̀ mọ́ wa lóòrèkóòrè ní gbogbo ìgbà tẹ́lẹ̀ rí tẹ́ ò tí ì subscribe sórí ìkànnì yìí ẹ bá wa subscribe sórí ìkànnì olómi ọgbọ́n TV tẹ́ bá ti subscribe ẹ máa rí tó máa tẹ ní kẹ tẹ notification bells tẹ́ bá ti tẹ notification bells yẹn ẹ ṣáà tẹ option all níbẹ̀ lẹ ti máa ní àǹfààní tí gbogbo àwọn òròyìn lọ́lọ́kan òjọ̀kan ìjèjì eléyìí tí a máa ń gbé wá fún yín lórí ìkànnì olómi ọgbọ́n TV ẹ ti mọ̀ pé ìlọsíwájú ilẹ̀ Yorùbá àti ìgbélárugẹ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá òun náà ló jẹ wá lógún jù lórí ìkànnì olómi ọgbọ́n TV yìí tó jẹ́ pé àwọn ò ní fọwọ́ sí ju ilé bàbá wa Olúṣọlá Ìṣọ̀lá ló kọ ní oyè nẹ́kan ló kọ bàbá mi olómi ọgbọ́n làwọn èèyàn ń pè gbọmọ ara kíni mímọ̀ jẹ́ méjọ mẹ́rin ní sinmi ẹ̀kọ́ kì í sìn ẹ jẹ́ máa fẹ́lẹ́ kí gbogbo ọmọ ẹgbẹ́ ọmọ Lísàbí agbègbè àkàlà wípé apọ̀ ọdún Lísàbí eléyìí tó ń lọ lọ́wọ́ tí àṣekágbá rẹ̀ yóò wáyé ní ọjọ́ sátidé àbámẹ́ta tó jẹ́ sátidé tó gbẹ̀yìn nínú oṣù kẹta ọdún 2026 tá wà nínú rẹ̀ yìí ẹ dákun ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan ní àkókò yìí ṣé ẹ rí mo sọ fún wa wípé lóòótọ́ làwọn àgbà máa ń sọ wípé ọ̀rọ̀ àgbà bí ò ṣe lówùrọ̀ bó pẹ́ títí a ṣe lọ́jọ́ alẹ́ kí wọ́n sọ̀rọ̀ àgbà nìkan mọ́ nítorí pé àwọn ọmọdé ìsìn lọ́pọ̀ ọgbà míì tá a gbé pẹ̀lú àwọn àgbàlagbà tí òye àgbà yé wa tí wọ́n fi ìmọ̀ wọn tí wọ́n fi mọ̀ wá tí wọ́n fún wa lómi ọgbọ́n mu tàwa náà fi lè láǹfààní àti máa sọ̀rọ̀ bí àgbàlagbà tá a bá bojú wòye nǹkan tá a bá sọ wípé ó ṣeé ṣe kí kinní yẹn kó padà wá rí báyìí ẹ má jẹ́ n parọ́ tàn yín tí kinní yẹn bá padà wá rí báyẹn ẹ sọ wípé àwí o lọ́jọ́ kìíní àná mo rántí nígbà tí ọ̀rọ̀ Chief Imam Ogbomosho àti kábíyèsí ọba Ghandi ọba Fọlábí Ghandi tí ọ̀rọ̀ wọn rú jáde mo sọ wípé ṣe rí bí ọ̀rọ̀ yìí ṣe wà bí kinní yìí tí a ò bá ṣọ́ra bó ṣe máa bá kú rèé nítorí wípé ìtẹ́ táwọn méjèèjì jọ wà ipò táwọn méjèèjì jọ dì mú ikú ní gbaṣọ lára ewúrẹ́ ní ipò yẹn kì í ṣe ipò sáà kan ipò tó jẹ́ pé bí ọlọ́jọ́ ò bá dé a lè fẹ́ lòmíì sípò yẹn ni nígbà tí kábíyèsí ọba Ghandi dẹ̀ ti wá wò pé tọ́ jẹ bá ti fi wọ́n jẹ ìmáàmù Ògbómọ̀ṣọ́ òun náà ti wá ní ìmáàmù ààfin Ògbómọ̀ṣọ́ tó jẹ́ ìmáàmù tí ọba fún alára rẹ̀ ìyapa ti dé látilẹ̀ débi wípé ọ̀rẹ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọ̀tá ọba Ghandi ni o
ọ̀rẹ́ ọba Ghandi ọ̀tá Imam Ogbomosho ni o. Ẹ rí wípé ọ̀rọ̀ wálẹ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ Imam Ogbomosho nítorí wípé kò sídìí pàtàkì kan bí kò ṣe pé ìròyìn tó ń jáde lóní yàjóyàjó káàkiri ní gbogbo ìgbà nípa Imam Ogbomosho ó fi hàn wípé ẹni tí Imam Ogbomosho jẹ́ nìyẹn. Àwa ṣiṣẹ́ ìwádìí a rí wípé ọjọ́ orí wọn kéré púpọ̀ fún ipò tí wọ́n dì mú. Ọmọ Ẹ̀gbá ni mí, ọmọ Abẹ́òkúta ni mí. Mo ṣiṣẹ́ ìwádìí nípa Imam Ogbomosho. Àwọn tí wọ́n jọ wà ní school Arabic yẹn alásàlátù òní wọ́n ní wọ́n jọ lọ o lábẹ́òkúta tí alásàlátù ní àwọn Arabic school ṣáà lábẹ́òkúta yẹn. Àwọn tí wọ́n jọ wà ní kíláàsì wọn ò sọ̀rọ̀ wọn dá. Àwọn tí wọ́n jẹ́ senior wọn gbà yẹn tó jẹ́ senior wọn tí mo mọ̀ bóyá mo sì máa ń náǹfààní láti gbé ẹnìkan wá tó máa sọ̀rọ̀ nípa Imam Ogbomosho yìí wípé nígbà tí wọ́n wà nílé ilé ẹ̀kọ́ ìmọ̀ kéwù yìí, nígbà tí wọ́n máa sọ̀rọ̀ wọ́n ní bí wọ́n ṣe ń ṣe bí oníjàgídíjàgan láti iléèwé Arabic school yìí nìyẹn látilẹ̀. Kí ló wá mú àwọn ará Ògbómọ̀ṣọ́ wá fi wọ́n sí ipò tí wọ́n wà yẹn? Kí ló dé tí wọ́n ṣiṣẹ́ ìwádìí lórí ẹ̀? Kí ló mú ọ̀rọ̀ yìí wá gangan? Òun ni wípé ìkan lára àwọn olóyè ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n jẹ́ Mayegun Ògbómọ̀ṣọ́, former senator ni wọ́n, olóyè ọba ni Imam Ògbómọ̀ṣọ́ ni wọ́n fi wọ́n joyè. Imam Ògbómọ̀ṣọ́ tó fi wọ́n joyè ló wá fàjà báyìí. Ọba Ghandi lẹ́sẹ̀kẹsẹ̀ ó pàṣẹ wípé kí wọ́n gbàlẹ̀ kí oyè kúrò lọ́rùn Mayegun Ògbómọ̀ṣọ́ ni o. Bẹ́ẹ̀ ni o. Ẹ jẹ́ kí n go through write up yẹn fún yín. Wọ́n ní ọba Ghandi, ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, ọba Ghandi Àfọlábí Ọláoyè Òrùmọgẹ́gẹ́ kẹta. Òun náà ni wọ́n ti dá ẹni tó ti fìgbà kan jẹ́ aṣòfin àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà léè tó ń ṣojú ẹkùn ìdìbò ti Ògbómọ̀ṣọ́ ní Sẹ́nẹ́tọ̀ Hamzat Ayọ̀adé Adéṣeun. Wọ́n dá wọn dúró lóní pátápátá indefinite. Wọ́n dá wọn dúró, wọ́n gboyè náà lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí Mayegun Ògbómọ̀ṣọ́. Ẹni bá fún ni lóyè lè gba oyè lókù lọ́wọ́ èèyàn. Kódà kó má jẹ́ wọn lọ fún wọn lóyè, kó jọba àná ló fún ọ lóyè, ọba èní náǹfààní àti gbà á nítorí pé oyè ọba ní fi Mayegun jẹ. Wọ́n ní ìpinnu yìí náà ni ó wáyé nínú ìwé àpilẹ̀kọ eléyìí tí wọ́n kọ ní ọjọ́ 23 oṣù tá a wà nínú rẹ̀ yìí láti inú ààfin kábíyèsí ọba wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Nínú ìwé àpilẹ̀kọ eléyìí tí wọ́n kọ náà láti inú ààfin tó jẹ́ akọ̀wé ààfin ọ̀hún Tóyìn Àjàmú tí wọ́n kọ, òun náà ni wọ́n sọ pé kábíyèsí ọ̀hún náà ni wọ́n gbé ìgbésẹ̀ yìí lẹ́yìn ìgbà tí wọ́n rí wípé Mayegun Ògbómọ̀ṣọ́ ni wọ́n tẹ̀síwájú àwọn ìwà kan tí ò bá ìṣẹ̀ṣe àti ìlànà pẹ̀lú òfin tó ní ṣe pẹ̀lú àwọn olóyè àbí ìṣẹ̀ṣe ni ká pè ní traditional institution tí ò bá lọ, tó yẹ pé wọ́n ń tàpá sí àwọn kan báyìí. Bẹ́ẹ̀ ni èmi náà we support pé wọ́n ń tàpá sí nítorí pé mo jẹ́ tọba, èèyàn kan ń bọ̀ bá jà, mo sì jẹ́ tọba, ìní lọ́bẹ̀ ni yẹn sọ̀rẹ́ ọ̀rẹ́ ọba ní máa ṣe, ọ̀rẹ́ ọba ní máa ṣe. Nínú ìwé àpilẹ̀kọ yẹn òun ni wọ́n jẹ́ kí ó fi hàn wípé aṣòfin àgbà tẹ́lẹ̀ rí yìí wípé ní gbangba àti ní kọ̀rọ̀ òun náà ni wọ́n ń bojú ààfin jẹ́ tó sì jẹ́ pé wọ́n fi ojú oyè yìí ni wọ́n fi ń gbólẹ̀ ṣẹ́wádìí. Ìwé àpilẹ̀kọ yẹn ó pọ̀ rẹ́rẹ̀ẹ́rẹ́ ṣùgbọ́n wọ́n ní láti on the 23 of March lọ bàbá Ayọ̀adé ìyún bàbá Adéṣeun òun ni wọ́n jẹ́ Mayegun Ògbómọ̀ṣọ́ mọ́. Mo máa fi fọ́nrán fídíò yẹn máa fi wọ̀nyí ní ibi tí
kí ló kọ ẹ̀ Imam Ogbomosho fún alára wọn àwọn náà sọ̀rọ̀. mo ń wò wípé bí Imam Ogbomosho yìí bọ̀dá ló jẹ́ sí wa o èmi bọ̀dá ló jẹ́ sí mi ṣùgbọ́n ipò tí wọ́n wà yẹn bàbá ni ipò tí wọ́n wà yìí làwọn èèyàn kan ti sọ ń gbà kan tẹ́lẹ̀ wípé ipò àgbà ni ṣùgbọ́n àwọn fún alára wọn bí nǹkan bá wá ṣẹlẹ̀ kò jẹ́ kí wọ́n máa tọmọdé bọ̀ láti ìgbà yìí wá kódà ṣe bí wọ́n ní bàbá lágége náà sánmọ̀ ni wọ́n ń gbà náà at least ó jẹ́ kí gbogbo eléyìí kó wá ṣẹ́pẹ́rẹ́ kò wá jẹ́ kí bí àwọn àgbàlagbà olóyè yìí kí wọ́n tún wá máa pẹ̀lú bọ́bọ jáwùrà bójú bá ṣe pé níṣe là ń fi wọn ojú wípé ohun tó ṣe yìí kò bójú mu bó ti ń wọ̀n rí mọ́ ẹ̀yin tẹ́ wá tún gbé olóyè nínú ìlú láàfin ṣé Imam Ogbomosho ṣé wọ́n ti correct ara wọn lọ́dọ̀ kábíyèsí kó tó di wípé bẹ̀rẹ̀ sí ní gbé wọn pọ̀ of recent ni mo gbọ́ wípé àwọn olóyè kan ni wọ́n lọ sí ọ̀dọ̀ Imam Ogbomosho láti lè sọ fún Imam Ogbomosho pé má ṣe báyìí má ṣe báyìí báyìí kásá báyìí káwòdì tí ìpàdé yẹn tí ò yọrí sí dáadáa. ìgbà kan ni Imam Ogbomosho ti sọ pé àdìtì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wípé tí wọ́n bá jẹ oyè ìlú kan bì kan olórí ìlú kan bì kan tí wọ́n bá tún lọ fẹ́ lòmíì jẹ kí wọ́n pa ẹni yẹn dànù ni. Táriwo lọ gé kì í ṣe pé ẹ rí i pé wọ́n bá àwọn èèyàn ni wọ́n dẹ̀ ń gbé ọ̀rọ̀ Imam Ogbomosho nísìnyí nítorí wípé ọ̀rọ̀ Imam Ogbomosho ó ti di wípé people just don't want to listen to that side again. tí wọ́n ọmọdé bọ̀ tọwọ́ ọmọdé bọ̀ èyí tẹ́ tí wọ́n jágbàlagbà ìlú olóyè ìlú èèyàn ńlá ẹni àpọ́nlé ìlú former senator tó jẹ́ kẹ́ wá àtúnṣe ẹ̀tún wá pẹ̀lú bọ́bọ́ jáwúrà pẹ̀lú ẹ jẹ́ kí n ṣe fọ́nrán kí n fún yín ní fọ́nrán fídíò níbi tí wọ́n ti fi wọ́n jọ ọ́ fi wọ́n jẹ Imam Ogbomosho tó fi wọ́n jẹ oyè ìlú ni o kíní kan àti kíní kan bàbá àdínì of Ogbomosho land ẹjọ́ téèyàn bá máa fìyàn jẹ oyè of Ogbomosho land téèyàn fẹ́ fìyàn jẹ oyè of Ogbomosho land ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olóye ní ilẹ̀ Yorùbá ẹ̀yin bàbá àti màmá ẹ̀yin àgbààgbà ní ilẹ̀ Yorùbá téèyàn bá máa fìyàn jẹ oyè of Ogbomosho land oyè of Ẹ̀gbá land oyè of Ìbàdàn land ṣé kò jẹ́ kí ọwọ́ ọba kó wà mẹ́ ṣé Imam Ogbomosho ní àǹfààní lọ́wọ́ ara rẹ̀ nìkan láti fìyàn jẹ kíní kan of Ogbomosho land that land so belong sí Imam àbí ọba that land ta ni aláṣẹ land yẹn ẹ jẹ́ ká fi judgment ẹ jẹ́ ká fi sílẹ̀ báyìí o ẹ jẹ́ ká fi religion ẹ jẹ́ ká filẹ̀ nísìnyí ǹjẹ́ èèyàn kan nítorí pé èèyàn kan jẹ́ mínísítà tí ó ní àǹfààní àti fúnyàn ní oyè of kíní kan Nàìjíríà tí ó ní àǹfààní àti fúnyàn ní oyè MFR ẹ lọ wo fọ́nrán fídíò yẹn náà. Ayọ̀ Adéṣeun gbogbo ayé ló mọ̀ wọ́n kì í ṣe gbogbo ìlú nìkan gbogbo ayé ló mọ̀ bàbá wa sẹ́nítọ̀ lónìí oyè ńláńlá 2 in 1 ọ̀wọ́n là fi ń dá wọn lọ́lá it doubles as the Aṣíwájú and Baba Asale Adini of Ogbomosho land. Appointment letter wọn ni mo fẹ́ kan tó wà ń bẹ̀ yìí nǹkan tó wà ní appointment letter wọn sáwọn náà létí ó bá wá tẹ́ wọn lọ́rùn wọ́n sign ẹ̀ bàbá wa dear Senator Hamzat Ayọ̀ Adéṣeun ẹ̀yẹn kọ́kọ́ wí kíní kan tọ́pọ̀lọpọ̀ lè máa mọ̀ torí pé
ẹnìkan wí nǹkan kan pé irú oyè yìí àwọn tó bá mọ kéwú ni wọ́n máa ń fi bẹ́ẹ̀ nítorí pé iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe ní í ṣe pẹ̀lú kéwú wọ́n ní ìwọ ọmọ ni sẹ́nétọ̀ tí wọ́n jókòó yìí máàdùlẹ̀ arọ́bí ni wọ́n lọ ń bàdàn ṣe hàn pé o ò gbọ́ rí bàbá lo ọdún 4 ní máàdùlẹ̀ arọ́bí ní elékùrọ́ nìbàdàn ní àná bàbá wa Abdulsalam Dọ̀gẹ́nì wọ́n wá sọ́dọ̀ mi lánàá àwa ń sọ àwọn wá ń jẹ́rìí wípé àtàwọn àti yín classmate làwọn ní máàdù àwọn ń jẹ́rìí pé àwọn gangan àwọn àti yín kọ̀líìgì làwọn ní máàdù làárọ̀bí torí bẹ́ẹ̀ ìwọ tó ń wò pé sẹ́nétọ̀ òkèwú àfá rẹ lójókòó yìí o ọlọ́run kó má ṣe àìdúró tì wá. Now, dear Senator Hamzat Ayoade Adeseun, conferment of the title of Asiwaju and Baba Asale Adini of Ogbomosho land. In the name of Allah, the most gracious, the most merciful. It is with immense gratitude, profound respect, and by the authority as the Grand Chief Imam of Ogbomosho land, that I, on this 25th day of April 2025, confer upon you the title of Asiwaju and Baba Asale Adini of Ogbomosho land. This conferment is in recognition of your exceptional contributions to the advancement of Islam and the betterment of our community. Your unwavering commitment to the promotion of peace and unity has left an indelible mark on our lives. Ẹ jẹ́ mọ́ kí yín káàbọ̀ láti ibi títí lọ fọ́nrán fídíò yìí. Gbogbo ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ pátápátá, Ògbómọ̀ṣọ́ Ògbómọjúgo. Ìlú yín ò ní bàjẹ́. Ẹni pé mo sọ pé ìlú yín ò ní bàjẹ́. Àwọn àgbà ni wọ́n pòwe kan. Wọ́n ní bídìí bá bàjẹ́ tán tó nídìí ni ó dà. Àwa ń sọ nítorí pé gbogbo àjọjọ́mọ Yorùbá a sì ní fẹ́ kí ilẹ̀ Yorùbá kankan bàjẹ́. Bí ilẹ̀ Yorùbá kan bá bàjẹ́, wọ́n á fi sọ̀rọ̀ sáwọn ọmọ Yorùbá tó kù. Wọ́n ní a lọ tún lé wa ṣe, wọ́n lọ ní ká lọ tún lé wa tò. Wọ́n fi sọ̀rọ̀ sí wa o. Ẹ dákun ẹ dábọ̀. Àwọn àgbààgbà, àwọn tó jẹ́ alẹ́nu lọ́rọ̀, àwọn ẹni àpọ́nlé ẹni yìí. You should call everything into order. Ó yẹ ká lè pé into order ni. Nígbà tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n rí wípé gbọ́nmi sí omi tó fẹ́ máa wáyé láàrin Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀nìrìṣà. Wọ́n pè àwọn méjèèjì, wọ́n pè wọ́n jókòó papọ̀. They try their best and they leave the rest to them. Bóhun yẹn kẹ́ yanjú ẹ̀, bóhun yẹn tẹ́ máa yanjú ẹ̀, bóhun yẹn kẹ́ máa bífa ara yín lọ, bóhun yẹn kẹ́ máa bífa ara yín lọ. We've tried our best. Ó dẹ̀ sì wà nínú àkọọ́lẹ̀, ó wà nínú ìtàn wípé àwa wọ̀nyí ò á gbìyànjú ipá wa. Bẹ́ẹ̀ náà àwọn àgbàlagbà l'Ógbómọ̀ṣọ́ ńbẹ̀. Ó dùn mí pé bàbá ẹ̀dá onílé ọlá wọ́n ti dàgbà. Àgbà ti dé, àgbà kùjẹ́kùjẹ́ ti dé. Wọ́n ti gbó, wọ́n ti dàgbà, wọ́n ti dògbó. Ọ̀rọ̀ Yorùbá yẹn mo fẹ́ yá lò. Ẹ̀wọ̀n pé bàbá ń gbàdúrà máa gbàdọ̀ Elédùà á dàgbà ká dògbó. Bàbá ẹ̀dá onílé ọlá ti dògbó. Ìbá pè wọ́n pé kí wọ́n sapá wọn. Mùsùlùmí ni wọ́n. Mo sì mọ̀ pé wọ́n súnmọ́ ààfin. Wọ́n súnmọ́ ààfin. Ẹ̀yin àgbààgbà Ògbómọ̀ṣọ́, kò tọ́ kẹ́ máa bá bọ́ jáwùrà o. Kẹ́yìn náà wá nǹkan yanjú ni. Ẹ wá ọ̀rọ̀ yìí, ẹ wá yanjú. Ẹ jẹ́ kẹ́lẹ́bí mẹ̀bí ẹ̀lẹ́bí. Kí ọlọ́wọ́ kó sì fọwọ́ ọmọ ẹ̀ kó fi sábẹ́ aṣọ. Tí ò bá fọwọ́ ọmọ ẹ̀ sábẹ́ aṣọ, á máa nàgà mú nǹkan tí ò jẹ́ kó nàgà mú. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe findings lórí Imam Ogbomosho ní Abẹ́òkúta yìí, nítorí mo kọ́kọ́ gbọ́ nígbà yẹn ni mo ti gbọ́, ó ti pẹ́ tí mo ti gbọ́ pé àti Abẹ́òkúta ni
máwùn tọ́lé àti lọ jẹ ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ àtàbẹ̀kúta kẹ bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìwádìí. àwọn àfáàyàn onídàbẹ́ ní pé bóyá ń bara wọn jẹ́ ni wọn àfa Abẹ́òkúta bí ìfara wọn ṣe tiẹ̀ kí n ṣe tèmi ọjọ́ gbogbo wọn jọ lọ léèwé papọ̀ ni ní ìsinyìí nítorí ìmáàmù Ògbómọ̀ṣọ́ tọ́lẹ́à wọ́n ti wá di ìmáàmù ní ìsinyìí. ẹ wá bá yẹn ṣe sí gbogbo àwọn tó kù kẹ́ni tí wọ́n sọ pé ó ti ní ìgbéraga láti iléèwé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tọ́nà ti ní ìgbéraga láti iléèwé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí lẹ máa fi wé kò sí ní tẹ́ fi kún. ẹ wo àbọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ tètè pariwo síta kí gbogbo àwọn àgbààgbà Ògbómọ̀ṣọ́ kí wọ́n dá sọ̀rọ̀ yìí kò ń sẹ́ni tí wọ́n ń yọ lóyè o kò ń sẹ́ni tí wọ́n ń yọ lóyè. And this thing àrùn ojú ni kì í ṣàánú mú. It's not that people are siding kábíyèsí ọba Afọlábí Ghandi now. Imam ń rí ayé kábíyèsí fín. Imam wọ́n ń rí kábíyèsí fín ó dẹ̀ fi wọ́n. Láyé àtijọ́ ẹni bá fojú dọba wo wá wo ni à ń rọ́ba fín. Ẹni bá rọ́ba fín kí ni Yorùbá ń sọ? Òun lọ́ba ń padànù. Wọ́n máa padànù ni. Nítorí pé tó bá rọ́ba fín ló máa dètè mọ́ ọba ló máa mọ bí wọ́n ṣe máa padà gbẹ̀mí ọba. Irọ́ ọba méjì ń sìn jẹ nínú ìlú. Wáàsí wọn wáàsí alákatakítí ni. Wáàsí wọn wáàsí wàhálà ni. Wáàsí ìjà ni. Ọ̀rọ̀ ẹnu wọn ó kún fún ìgbéraga. Gan. Ìyẹn wá ní ẹni tó jẹ́ Mayegun Ògbómọ̀ṣọ́ ilé Ògbómọ̀ṣọ́ lẹ̀wá míngù pẹ̀lú àǹfààní wo ni ó fẹ́ ṣe yín. Wọ́n fi ń joyè kíníkan àdínì of Ògbómọ̀ṣọ́ náà kí ló dé tí ò fi ń jẹ kíníkan àdínì of mùsùlùmí nìkan. Why Ògbómọ̀ṣọ́ land? Who is the owner of the Ògbómọ̀ṣọ́ land? If not Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́. Àbí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ó jẹ́ ilẹ̀ mùsùlùmí ni àbó jẹ́ ilẹ̀ kìrìsìtẹ́nì ni. Ilẹ̀ àwọn alálẹ̀ ni. Ilẹ̀ àwọn alálẹ̀ ní ilẹ̀ Ṣọ̀ún ni. Ṣọ̀ún ni wọ́n yọ̀ǹda bẹ̀ fún pé kó lọ máa pàṣẹ bẹ̀. Ṣọ̀ún sì rèé kì í ṣojo. Bí Ṣọ̀ún ò bá gbórí ẹlẹ́wọ̀nsọ tí ò gé dànù ṣé ẹ̀yin ó tẹ́bẹ̀ dó ni. Ìmáàmù kan wà tí ó jẹ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni. Ẹ jẹ́ kí àwọn àgbààgbà lẹ̀bẹ̀ náà kọ́ rò kí gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ náà kí wọ́n rò kí ní ilé ṣe lemọ́lemọ́ jù náà. Àní à ń pariwo kí ilẹ̀ Yorùbá kódà. Ìwà burúkú kan wọ gbogbo àwọn ọmọ Yorùbá náà. Bọ́ fi ọmọdé joyè à ń sọ pé kọ́ fọ ọmọdé sórí ipò àwa ọ̀dọ́ rèé o káwa ń bẹ kíníkan ìwà burúkú kan wọ wa. Ìgbà wo gan ni kò ní àwọn àgbàlagbà wọn ní fẹ́ fún aláyè mọ́ ńgbò bá yà. Nígbà tó bá ti ń wò pé àfọmọdé ilé kan síbẹ̀ ló sì ń gùn wá gàràgàrà nígbà táyé míì bá tún wá sí ẹ̀ṣọ́ máa fọmọdé síbẹ̀ ni ṣé wọ́n ní kọ́mọdé wá jẹ ni. Ní Ilé Ifẹ̀ they never regret wípé wọ́n fi ọmọdé sórí ipò nígbà tí wọ́n máa fi ọ̀nà ìrìnsà jẹ. Kábíyèsí Olóyèdé nìyẹn ní Oǹdó wọ́n sì wà ní institution ọjọ́ orí wọn kéré ṣùgbọ́n bàbá ni wọ́n jẹ́ fún wa kábíyèsí o. Bó ṣe jẹ́ ọmọdé yẹn when you see him you respect him pẹ̀lú respect ni ẹ ti rí wípé àmì àpọ́nlé àmì ọlá àmì yìí ń bẹ lára kábíyèsí yẹn. Àwọn ni ọba tó kéré jù nílẹ̀ Yorùbá. Ẹ wo ọ̀pọ̀rọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ní kó lọ. Afẹ́fẹ́ ní kó lọ. Ẹ bá ní nǹkan láti bá a sọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń lọ tí ń bọ̀ lójú amóhùnmáwòrán yìí òun náà ní àǹfààní láti pè mí sí. Títí dìgbà tá a fi pàdé Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi lẹ́kọ̀ọ́ lóko bàbá mi. Olómi ẹ̀gbọ́n làwọn èèyàn ń pè mí láyọ̀láyọ̀ lá máa pàdé àṣẹlẹ́dùmarè ó dàbọ̀. Ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o. Ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Olómi ọgbọ́n.
ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ kọ́kọ́ o lórí ètò yóò àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ kan mi. ètò kan tó ti mílẹ̀ títí ètò olómi ọgbọ́n ní ọmọ òye lẹ́kàn o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.